ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹni tí ń gbọ́ mi ní ọ̀dẹ̀dẹ̀ aláyọ̀ yìí lórúkọ Jésù, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Mo kí wa káàbọ̀ sí àkọ́tún ètò olójoojúmọ́ tí a mọ̀ sí orí ọ̀fẹ́ fún títọ́jọ́ tí ò ní. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church. Mo ń gbẹnu sọ fún Seed of Life Television eléyìí tí ó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ìránṣẹ́ tí a ti ń ṣe àkọ́tún ètò agbára sí ìtẹ̀síwájú àti ìmúgbòòrò ìjọba ọ̀run. Lọ́jọ́ tìní kókó tó wà níwájú mi tí a ó jọ sọ òun náà ni gbígbé nínú òmìnira rẹ. Gbígbé nínú òmìnira rẹ. Kí a tó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ agbẹ́yìnga, a yìn lógo fún àǹfààní òní. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ayérayé, a yìn lógo nítorí pé ẹ mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní lẹ́ẹ̀kan sí. Ògo ni forúkọ yín lókè ọ̀run. A fẹ́ gbọ́rọ̀ yín láàárọ̀ yìí. Olùsọ òpè, olùgbọ́ òpè, ẹ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó tún wa ṣe. Ẹ jẹ́ kó yé wa, ẹ jẹ́ kó yé wa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín. Ní báyìí ẹ jẹ́ ká lọ wo kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí a ní fún wa lọ́jọ́ tìní. Mo ń ka láti inú Galatia orí 5. Galatia orí 5. N ó ka ẹsẹ̀ ìkíní fún wa. Màá sì ka ẹsẹ̀ 13 sí 18. Ṣùgbọ́n nítorí àkókò, màá ka ẹsẹ̀ 13 nìkan láti lè jẹ́ kó jẹ́ ẹsẹ̀ wúrà wa. Nígbà náà ọ̀rọ̀ Ọlọ́run sọ pé nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ wá di òmìnira, kí ẹ má sì ṣe tún fi ọrùn yín bọ àjàgà ẹrú mọ́. Ẹ jẹ́ ká jọ wo ẹsẹ̀ 13 eléyìí tí ó ń ṣe ẹsẹ̀ wúrà wa. Ẹsẹ̀ 13 ó nítorí tí a ti pè yín sí òmìnira, ará, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sin ọmọnìkejì. Lákọ̀ọ́kọ́, kí là ń pè ní òmìnira? Kí ni a lè fi òmìnira wé? Ní òde òyìnbó, mo wá ọ̀rọ̀ méjì láti fi ṣe àkàwé ohun tí a ń pè ní òmìnira. Àkọ́kọ́, mo pè ní liberty. Èkejì, mo pè ní freedom. Kí ni nǹkan tí a lè pè ní òmìnira? Òmìnira jẹ́ ìyọ̀ǹda fún ènìyàn tàbí èròǹgbà ènìyàn láti lè yàn ohun tí yóò ṣe. Òmìnira a lè pè ní ohun tí ó wu ènìyàn láti ọkàn rẹ̀ láti ṣe láláì gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹnikẹ́ni láti ṣe. Òun ni a lè fi tí à ń pè ní òmìnira. Bí àpẹẹrẹ, òmìnira fún ènìyàn láti yàn yálà ọkọ tàbí aya. Òmìnira fún ènìyàn láti yan iṣẹ́ tàbí láti yan ohun tí yóò máa jẹ ní ìgbà. Ó ní í ṣe pẹ̀lú ìgbà àti àkókò. Nínú òmìnira ènìyàn, gbígbé nínú òmìnira ènìyàn fúnra lára ara rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run dá, ó ní òmìnira tara tiẹ̀ gangan láti gbé nínú rẹ̀. Wá gbọ́ ohun tí ẹsẹ̀ àkọ́kọ́ yẹn sọ. Ó ní nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ wá di òmìnira, kí ẹ má sì ṣe tún fi ọrùn yín bọ àjàgà ẹrú mọ́. Ó túmọ̀ sí wípé bí ènìyàn bá ti sí ní òmìnira, ìdàkejì rẹ̀ náà ni ìsìnrú. Jẹ́ kí n wá ṣàlàyé nǹkan kan fún wa láàárọ̀ ìbí a ṣe ń gbọ́ wáyé. Wíwà nínú òmìnira, ènìyàn lè gbé nínú òmìnira ara rẹ̀, bẹ́ẹ̀ náà sì ni ó lè gbé nínú òmìnira ti Ọlọ́run. Kristi ọmọ Ọlọ́run ó fún wa ní òmìnira gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe sọ pé ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìyẹn ni pé bí ènìyàn bá ti mọ Kristi, ó ti di òmìnira. Mo fẹ́ fún wa ní nǹkan mẹ́ta nípa òmìnira, gbígbé nínú òmìnira tara ènìyàn. Àkọ́kọ́ ni pé gbígbé nínú òmìnira rẹ ní tòótọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àkọ́kọ́, ó ní í ṣe pẹ̀lú ìdàpọ̀ pẹ̀lú Kristi. Ìyẹn ni pé bí ènìyàn ó bá gbé nínú òmìnira ara rẹ̀, ó gbúdọ̀ ní ìdàpọ̀ tòótọ́ pẹ̀lú Kristi. Àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi, nígbà tí kó tó di pé a fọ́n wọn ká nínú Ìṣe àwọn Apọ́stólì orí 4 ẹsẹ̀ 12,
wọ́n gba òmìnira nígbà tí a fi ẹ̀mí mímọ́ fún wọn. Ó túmọ̀ sí pé nínú ìdàpọ̀ pẹ̀lú Kristi ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ni yóò máa ran ènìyàn lọ́wọ́ láti gbé nínú òmìnira ara rẹ̀. Bí ènìyàn bá yàn láti ṣe ohunkóhun, bí ò bá ní ẹ̀mí mímọ́, ó ṣeé ṣe kí ó má ní àbáyọrí sí rere. Ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí, ó ní òmìnira tòótọ́, ó ní òmìnira lára ara rẹ̀, ó mọ̀ lọ́kàn ara rẹ̀ pé ó ní òmìnira láti ṣe. Ṣùgbọ́n ohun tí mo ń gbìyànjú àti bi ọ́ léèrè láàárọ̀ ni pé òmìnira ara yẹn ǹjẹ́ o fi ń ṣe ohun tó dára àbí ohun búburú? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó lóore ọ̀fẹ́ láti yan èyí tí ó wù ọ́, ṣùgbọ́n gbígbé nínú òmìnira rẹ tí a fi fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kì í ṣe fún ọ láti máa fi ṣe jàgídíjàgan, kì í ṣe fún ọ láti yàn láti máa gbé gẹ́gẹ́ bí ẹni tí kò tiẹ̀ ní ẹni tí yóò jábọ̀ fún, ṣùgbọ́n a fún ọ ní òmìnira tara tiẹ̀ gangan láti lè máa wà tàbí láti máa gbé gẹ́gẹ́ bí ẹni tó ní ẹni tí yóò jábọ̀ fún. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run òun ni ó ràn ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti wà ní ìdàpọ̀. Níwọ̀n ìgbà tó bá sì ti wà ní ìdàpọ̀, yóò máa ran ìgbé ayé àtúnbí rẹ lọ́wọ́ láti ìgbà dé ìgbà. Ìyẹn ni wípé lọ́gán tó bá ti ṣàkíyèsí wípé òmìnira rẹ òwò ló ní tó sì wà nínú ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, pẹ̀lú Kristi, ó túmọ̀ sí wípé ìgbé ayé àtúnbí rẹ yóò máa gba agbára lákọ̀tún ní gbogbo ìgbà. Ìdàpọ̀ náà yóò tún máa ràn ọ́ lọ́wọ́ nígbà gbogbo láti lè tẹ̀síwájú nínú ìgbọràn rẹ sí Ọlọ́run. Èyí la ó rí nínú ìwé Róòmù orí 7 ẹsẹ̀ àkọ́kọ́. Gbígbé nínú òmìnira, ó gbọ́dọ̀ gbé nínú òmìnira gẹ́gẹ́ bí ẹni tó ní ẹni tí yóò jábọ̀ fún, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan. Nǹkan kejì ni pé gbígbé nínú òmìnira ara rẹ kì í ṣe fún onígbàgbọ́ láti ṣe nǹkan tó bá wù tàbí fún onígbàgbọ́ láti máa ṣe ohun tí ó bá fẹ́, ṣùgbọ́n láti ṣe ohun tí ó dára. Òmìnira tá a fi fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kì í ṣe fún ọ láti máa yan ohun tí ó wù ọ́ jù ní gbogbo ìgbà, ṣùgbọ́n láti máa ṣe ohun kan tí ó dára lójú ènìyàn àti lójú Ọlọ́run. Ẹsẹ̀ 13 yẹn, ẹ gbọ́ nǹkan tó sọ. Ó ní ẹsẹ̀ 13, nítorí a ti pè yín sí òmìnira ara, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sí ipa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sin ọmọlàkejì. Òmìnira ènìyàn, òmìnira ara rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kì í ṣe fún ọ láti fi yan ọmọlàkejì jẹ, kì í ṣe fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti fi máa tẹ àwọn ènìyàn kan rì, ṣùgbọ́n láti máa fi sin ọmọlàkejì gẹ́gẹ́ bí ẹsẹ̀ 14 yìí ṣe sọ fún ọ. Ẹsẹ̀ 14 ní nítorí pé a kọ gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan, àní nínú èyí pé ìwọ fẹ́ ọmọlàkejì rẹ bí ara rẹ. Nígbà bí ènìyàn bá ti wà lómìnira ara rẹ̀, ó gbọ́dọ̀ lè máa ṣe àyẹ̀wò ọmọlàkejì. Nǹkan kẹta tí mo tún fẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ òmìnira ni pé Jésù Kristi fúnra lára rẹ̀ òun ni òmìnira. Pé fún ọ láti gbé lómìnira ara rẹ gẹ́gẹ́ bí ẹni tó ní ẹni tí yóò jábọ̀ fún, ó gbọ́dọ̀ gba Jésù Kristi Olúwa, ó gbọ́dọ̀ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Yẹn ni pé bó o bá mọ Jésù, òmìnira rẹ ó ṣeéṣe kó má ní àyọrísí rere. Ó ṣeéṣe kó jẹ́ pé òmìnira tó o ní ó máa fi ní àwọn kan lára ni. Ṣùgbọ́n lọ́gán tó o bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ó túmọ̀ sí pé ọ̀nà rẹ yóò dára. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 17? Ẹ jẹ́ ká jọ wo ìwé Kọ́ríńtì yẹn kó tó di pé màá dánu dúró ní àkókò yìí. Ìwé Kọ́ríńtì kejì
orí 3 ẹsẹ̀ 17 ẹ jẹ́ ká jọ kà, ẹ jẹ́ kí wọ́n. Ǹjẹ́ Olúwa lé ẹ̀mí náà níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira ń gbé. Nǹkan kẹta tí mo fẹ́ kó yọ nípa òmìnira nìyẹn o. Jésù Kristi Olúwa wa gangan, ẹ̀mí mímọ́ rẹ̀ ní gbogbo ibi tó bá ti wà, ní gbogbo ibi tí Jésù Kristi Olúwa bá ti ń fara hàn, ibẹ̀ ni òmìnira tòótọ́ wà. Ará nínú Olúwa tó ń gbọ́ mi, irú òmìnira wo lo ní? Kí ló ń fi òmìnira rẹ ṣe? Kí ló ń fi òmìnira rẹ pè? Kí ni àbáyọrí sí òmìnira fúnra tá a fi fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ǹjẹ́ o ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ? Ó ní ẹ̀yin mọ̀ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ò bá ti ní Jésù Kristi, tí ò bá ti gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ní tòótọ́, mo sọ fún ọ, òmìnira rẹ kò lè pé ọ. Níwọ̀n ìgbà tí kò bá sì ti pé Ọlọ́run, ìwọ fúnra lára rẹ tó ní òmìnira yẹn kò lè pé ọ. Ní gbogbo ibi tí ẹ̀mí mọ́ Ọlọ́run bá wà, ibẹ̀ ni òmìnira gbé wà. Nítorí náà ará nínú Olúwa, fi àyè gba ẹ̀mí mímọ́ lónìí. Bó ṣe ń fi àyè gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè nínú ayé rẹ, ó túmọ̀ sí pé òmìnira rẹ, ìwọ gan fúnra lára rẹ, ó gbádùn òmìnira rẹ. Gbọ́ o, ayé tó wà nínú òmìnira tí ò bá ti pé Ọlọ́run kò lè pé ẹni tó ní ayé gangan fúnra lára rẹ. Èyí túmọ̀ sí wípé gbígbé nínú òmìnira rẹ ó ní ṣe pẹ̀lú gbígbé nínú Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, o nílò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti rí wípé o gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè, yóò sì máa tọ́, yóò máa ràn ọ́ lọ́wọ́ láti ìgbà dé ìgbà. Ìmúgbòòrò ìgbé ayé àtúnbí rẹ yóò wá di nǹkan tí yóò rọ ìwọ fúnra lára rẹ lọ́rùn. Ó gbàdúrà lórúkọ Jésù bí o ṣe ń gbọ́ mi ní àárọ̀ yìí, tó sì ń pinnu láti yọ̀ǹda òmìnira rẹ láti máa fi sin ọmọlàkejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tá a kà ní ẹsẹ̀ 13 Gálátíà orí 5 yẹn, wípé a pè ọ́ sí òmìnira láti máa sin ọmọlàkejì. Mo gbàdúrà lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, yóò rọ̀ ọ́ lọ́rùn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ o, a yìn yín lógo fún oore ọ̀fẹ́ mìíràn tí a rí gbà lónìí. Gba ọpẹ́ wa. Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, kí ni tó ń là kọjá? Ohun tí mo rí ni wípé o wà nínú àhámọ́, ò ní òmìnira. Ọ̀rọ̀ ìní kó sọ ọ́ di òmìnira. Jésù Kristi Olúwa wa kó sọ ọ́ di òmìnira. Ní gbogbo ibi tó rìn sí ní ọjọ́ tí òní kó di òmìnira. Ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí wa wípé a kú àdédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé, fún àǹfààní ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má jẹ́ ká gbàgbé bọ́tìnì pupa tó wà ní ìsàlẹ̀ yẹn láti rí wípé a tẹ̀ èyí àti àmì aago tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Èyí ni yóò máa bọ́tìnì pupa yẹn yóò máa ràn wá lọ́wọ́ láti máa ní information. Ìyẹn ni pé yóò máa fún wa ní àkókò nígbà tí àkókò yóò bá máa wáyé. Òun là ń pè ní bọ́tìnì láti subscribe. Aago yẹn náà yóò máa ràn wá létí. Pín rí i dájú wípé bí o ṣe ń gbìyànjú láti tẹ àwọn nǹkan wọ̀nyí, rí wípé o tó pín káàkiri fún ara. Seed of Life Television, òun náà ni a ti ń gbé ètò yìí jáde. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ànáwó sí. Ẹ ṣé, a dúpẹ́ o.